Àwọn ọkùnrin adófùrọ̀ kì í jẹ́ kí n gbádùn o. Níṣe ni wọ́n máa ń fi ìbálòpọ̀ lọ̀ mí ní gbogbo ìgbà. Yemi Solade tú àṣírí lórí bí àwọn èèyàn jàǹkànjàǹkàn lọ́kùnrin ṣe ń fi ìbálòpọ̀ lọ̀ àti ohun tó máa ń ṣe fún wọn. Ó ga o, ohun tí Amuda Eko sọ nípa Kunle Afod yìí mà tún lágbára o. Èyí lohun tó sọ. Mo wà láyé o, bẹ́ẹ̀ ni mo wà lálàáfíà. Ẹ yé pariwo ikú mi kiri. Ebenezer Obey kígbe síta lẹ́yìn tí ariwo ikú rẹ̀ gba orí ayélujára kan. Ẹ farabalẹ̀, kẹ́ wá nǹkan fìdílé, kẹ́ gbọ́ àkójọpọ̀ ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ọkùnrin adófùrọ̀ kì í jẹ́ kí n gbádùn o. Níṣe ni wọ́n máa ń fi ìbálòpọ̀ lọ̀ mí ní gbogbo ìgbà. Yemi Solade tú àṣírí lórí bí àwọn èèyàn jàǹkànjàǹkàn lọ́kùnrin ṣe ń fi ìbálòpọ̀ lọ̀ àti ohun tó máa ń ṣe fún wọn. Tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa àwọn òṣèré ilé wa tó dùn wò, tó ga dédé, tí àwọ̀ rẹ̀ mọ́ lóló bí ọ̀lẹ̀ àwẹ̀, tó sì tún mọra mú dáadáa, àgbà òṣèré ilé wa Yemi Solade jẹ́ ọ̀kan nínú wọn. Òṣèré tó jẹ́ ọmọ bíbí ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn yìí wà lára àwọn ọkùnrin tí obìnrin máa kò lọ́nà, tó máa káwọ́ lérí pé délé yóò bá jọkọ ẹni, àṣà àti ẹ̀jálẹ̀ ẹni. Pẹ̀lú bí ọ̀rọ̀ ṣe dáṣáká lẹ́nu rẹ̀ tó tún máa ń dùn wò, bẹ́ẹ̀ ló mọ bí wọ́n ṣe máa ń pàtàkì ara ẹni tí kì í sì rìnrìn ìdọ̀tí. Ṣùgbọ́n ó dàbí ẹni pé bí àwọn obìnrin ṣe ń jẹ dòdò rẹ̀ tí wọ́n ń nawọ́ ìfẹ́ sí i, làwọn ọkùnrin náà ń jẹ wàrà rẹ̀ tí wọ́n sì ń gbìyànjú láti bá a ní nǹkan papọ̀. Àgbà òṣèré ilẹ̀ wa ṣàlàyé ohun tí ojú rẹ̀ rí lọ́pọ̀ ìgbà pẹ̀lú àwọn ọkùnrin adófùrọ̀ tí àwọn olóyìnbó ń pè ní gay tó ti nawọ́ ìfẹ́ sí i, àti bó ṣe máa ń ṣe wọ́n bí ọṣẹ ṣe ń sojú tí wọ́n bá ti gbé bó ṣe ń ṣe wọ́n dé ọ̀dọ̀ rẹ̀. Ó ṣàlàyé pé láti orí àwọn èèyàn jàǹkànjàǹkàn láwùjọ títí dórí àwọn ọ̀dọ́ lórí ayélujára ló ti gbìyànjú láti ní nǹkan ṣe pẹ̀lú òun. Àgbà òṣèré tí a bí sí Sùúrùlérè ní ìpínlẹ̀ Èkó yìí ṣe àwọn àlàyé yìí níbi ìfọ̀rọ̀wérọ̀ kan tí àkọlé rẹ̀ ń jẹ́ Honest Bunch tó ṣe láìpẹ́ yìí pẹ̀lú iléeṣẹ́ Glitch Studio lórí ìtàkùn ayélujára YouTube. Níbẹ̀ ni Yemi Solade ti sọ̀rọ̀ lórí ìgbésí ayé rẹ̀, ìrìn àjò rẹ̀, ẹ̀sìn tó ń ṣe, ìdí tí kò fi lọ sí ilé ìjọsìn mọ́, ìgbéyàwó rẹ̀, ìrírí rẹ̀ gẹ́gẹ́ bí òṣèré àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n àgbà òṣèré yìí tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ nígbà tí ọ̀kan lára àwọn atọ́kùn ètò náà béèrè lọ́wọ́ rẹ̀ pé ǹjẹ́ ó ti ní ìgbà kankan tí ọ̀rọ̀ obìnrin ti da ilé rẹ̀ rú tàbí dá wàhálà sílẹ̀ nílé rẹ̀ gẹ́gẹ́ bí gbajúmọ̀ tó dùn wò lọ́mọkùnrin. Ọlọ́run sì tún jogún ẹ̀bùn, ìmọ̀ àti orúkọ fún, àti pé ṣé ìgbéyàwó rẹ̀ àkọ́kọ́ ni eléyìí. Ní àgbà òṣèré ilé wa yìí wá dáhùn pé níṣe àwọn obìnrin nìkan ló máa ń nawọ́ ìbálòpọ̀ tàbí ìfẹ́ sí òun. Ó ní àìmọye ìgbà làwọn ọkùnrin pàápàá ti fi ìbálòpọ̀ lọ òun, tí òun sì ti kó ẹ̀ṣẹ̀ lu ọ̀kan tàbí méjì lójú nínú wọn lórí ọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ ló tún ṣàlàyé bí ọ̀dọ́mọkùnrin kan ṣe wá sí abala ìtàkùrọ̀sọ ìyẹn DM orí ìkànnì ayélujára òun, tó sì bẹ̀rẹ̀ sí ní pe òun ní àwọn orúkọ dídùn, tóun sì fi ọ̀fọ̀ àti àwọn ọ̀rọ̀ gbígbóná lé dànù. Nínú àlàyé rẹ̀ ní àgbà òṣèré ilẹ̀ wa yìí ti ní àwọn obìnrin nìkan kọ́ ló máa ń kọ ẹnu ìfẹ́ sí mi, àwọn ọkùnrin kan pàápàá ń gbìyànjú ìranù yẹn pẹ̀lú mi. Wọ́n rò pé mo wà lára wọn. Mo tiẹ̀ ti fún ọ̀kan tàbí méjì nínú wọn lẹ́sẹ̀ lójú. Nígbà tí àwọn atọ́kùn ètò náà béèrè lọ́wọ́ àgbà òṣèré ilẹ̀ wa yìí pé ṣé àwọn tí wọ́n jọ wà lágbo òṣèré ni, Yemi Solade ní rárá o. Ó ní ṣùgbọ́n àwọn èèyàn jàǹkànjàǹkàn láwùjọ ni wọ́n. Ó tẹ̀síwájú pé ọ̀kan nínú wọn tiẹ̀ ti jáde láyé báyìí ṣùgbọ́n èèyàn kan tó lókìkí ni. Mo wà ní òde àmì ẹ̀yẹ kan lọ́dún náà lọ́hùn tí Ebenezer Obey ti ń ṣeré ní Lagos Country Club. Alákòóso ìyẹn mọ́níjà Sànní Adé nígbà náà jẹ́ ọ̀rẹ́ mi tá a jọ lọ sí fásitì Ilé Ifẹ̀. Orúkọ rẹ̀ ń jẹ́ Charles, wá síbi tí mo wà. Ó wá ní mo wá gba àmì ẹ̀yẹ fún alága mi ni ṣùgbọ́n mo wà níbi báyìí. Mi ò fẹ́ dárúkọ ibẹ̀ yẹn ní Ìkẹjà. Mi wá ní ẹ wà níbẹ̀, ó dáa, ẹ jẹ́ kèmi náà lọ gbádùn orin bàbá. Nígbà tí màá débẹ̀ mo wá ń kí àwọn èèyàn ńláńlá tó wà ní ìkàlẹ̀. Bí ọ̀kan nínú wọn ṣe bà mí lọ́wọ́ nìyẹn. Ó sì bẹ̀rẹ̀ sí ní fi ọ̀kan nínú ọmọ ìka rẹ̀ rin àtẹ́lẹwọ́ mi. Léè tó túmọ̀ sí pé ó fẹ́ bá mi ní ìbálòpọ̀. Bó ṣe ń ṣe eléyìí ni èmi náà ṣe fi ọwọ́ òsì gbá lẹ́sẹ̀ lójú. Ó ń sọ̀rọ̀ nípa èèyàn ńlá tó sì lókìkí gidigidi. Ṣùgbọ́n ó ti kú ní bí ọdún 2-3 sẹ́yìn. Nígbà tí mo fún un lẹ́sẹ̀ níṣe ló ṣubú lórí àga. Ó sì dá tábìlì wọn rú. Ó sì sá kúrò níbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn èèyàn kan tó dáàbò bò mí. Kò tán síbẹ̀ o, àwọn míì ti tún gbìyànjú rẹ̀ pẹ̀lú mi. Ẹnìkan tó tún fẹ́ bá mi dánrọ́ ẹ̀wò ni mo wá mú ọwọ́ rẹ̀ tí mo rọ sẹ́yìn ló bá fi gbé ta. Mo sì kìlọ̀ fún pé láyéláyé rẹ̀ kó má tún bá mi dánrọ́ ẹ̀wò lásàmọ́. Ó sì kúrò níbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Àwọn ọ̀dọ́mọkùnrin kan lórí ayélujára náà ti bá mi dán wò. Ó tiẹ̀ nìkan tó dà mí láàmú fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀. Ó máa ní ǹlẹ́ onítèmi, mi ò ní dáhùn. Ó máa ní onítèmi, báwo lọ́jọ́ rẹ̀ ṣe rí? Ọjọ́ tó wá sún mi, mo wá mú ọ̀fọ̀ Yorùbá mo rán sí i. Ó ní wò má jẹ́ kí n ti ara rẹ̀ ṣe Ọlọ́run pẹ̀lú gbogbo òṣì tó ń ṣe yìí. Mi ò pàdé rẹ̀ rí o, ṣùgbọ́n mo fún un ní àwọn ọ̀rọ̀ tó gbóná kó tó di pé ó fi mí lọ́rùn sílẹ̀. Báyìí ni àgbà òṣèré ilẹ̀ wa ṣe ṣe àwọn àlàyé yìí kó tó di pé ó wá tẹ̀síwájú pẹ̀lú ọ̀rọ̀ àwọn obìnrin. Nígbà tó ń sọ̀rọ̀ ìrírí rẹ̀ pẹ̀lú àwọn obìnrin, ó ní tá a bá ní ká sọ̀rọ̀ lórí ìtàwọn obìnrin, àwọn tó jù mí lọ lọ́jọ́ orí ti gbìyànjú. Wọn míì àti ẹni súnmọ́ wa ká tú orí ẹ̀ ṣe. Wọ́n tá a jẹ́ ìrọ̀ náà máa ní ṣe bí a ti fojú sọ, afẹnusọ, àfimúsọ. Gbọ́kàn takú pé ìyàwó rẹ̀ òyìnbó yẹn náà ló fẹ́ kúlé lórí. Ká tó wí ká tó sọ wá ti máa ní ìyàwó mi. Ọ̀pọ̀ àwọn obìnrin ló máa ń kọ ẹnu
ẹnu ìfẹ́ sí mi tó fi mọ́ àwọn ọ̀dọ́mọdébìnrin wẹrẹ náà. Báyìí ni òṣèré ilẹ̀ wa tó mọ́ra dáadáa yìí ṣe ṣe àlàyé àwọn nǹkan tí ojú rẹ̀ ń rí lọ́wọ́ àwọn ọkùnrin àtàwọn obìnrin láwùjọ. Ṣùgbọ́n ó tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ pé gẹ́gẹ́ bí òṣèré táwọn obìnrin ò bá ti máa dà ẹ́ láàmú ó túmọ̀ sí pé ò tí ì débi tó ń lọ, nítorí bó o bá ṣe ṣe àkóso gbogbo nǹkan wọ̀nyí ló máa sọ bí wàá sì làlùyọ tó. Kíkó ara ẹni ní ìjánu ṣe pàtàkì gẹ́gẹ́ bí gbajúmọ̀. Ohun mìíràn tí Yemi Solade tún sọ níbi ìfọ̀rọ̀wérọ̀ yìí tó káàkiri orí ayélujára ni bó ṣe ṣàlàyé ìdí tí kò fi lọ sílé ìjọsìn kankan mọ́ láti bí ọdún mélòó kan sẹ́yìn nítorí ohun tí àlùfáà ilé ìjọsìn tó ń lọ sọ fún un. Nígbà tí ọ̀kan nínú àwọn atọ́kùn ètò yìí béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé kìrìsìtẹ́nì ni àgbà òṣèré ilẹ̀ wa yìí? Tí àgbà òṣèré yìí náà sì dáhùn pé bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n mi ò kí ń ṣe kìrìsìtẹ́nì tó ń lọ sílé ìjọsìn. Ó ní mo béèrè lọ́wọ́ Ọlọ́run tí mo bá nílò láti máa lọ sílé ìjọsìn, ṣùgbọ́n Ọlọ́run ní rárá mi ò nílò láti máa lọ sílé ìjọsìn nítorí ìlera ara àti ìlera ọkàn mi tó fi mọ́ fún dáadáa mi. Wọ́n ti sọ fún mi nílé ìjọsìn pé kí n sọ fún àwọn tó ń gbé sinimá jáde pé kí wọ́n má pè mí síṣẹ́ lọ́jọ́ Sunday mọ́. Mo sì ṣépè fún àlùfáà tó sọ irú ọ̀rọ̀ yẹn fún mi nítorí láti ibi nǹkan tó ní kí n má ṣe lọ́jọ́ àìkú mọ́ yìí ni mo ti máa tọwọ́ bọ àpò tí màá sì fi owó sílẹ̀ nílé ìjọsìn yín. Kò sì sí ibi kankan nínú Bíbélì tó ní kí àwọn èèyàn máa lọ kóra wọn jọ síbì kan lọ́jọ́ Sunday láti máa pariwo orúkọ Jésù tàbí Ọlọ́run. Àwọn kan máa ń ṣe ìsìn lọ́jọ́ Sátidé. Nílẹ̀ Yorùbá máa ń kí ara wa pé ẹ kú ọjọ́ ìsinmi tó túmọ̀ sí pé kò síṣẹ́ lónìí. Kí ló wá dé tí wọ́n fi ilé rẹ̀ sílẹ̀ láti wá síbí lọ́jọ́ àìkú Sunday tó wá máa sọ fún mi pé kẹ́mi má lọ síbi ọ̀nà àtijẹ tèmi? Ìwọ wà níbi àtijẹ rẹ lọ́jọ́ Sunday ó wá ní kẹ́mi má lọ síbi tèmi, tó o fẹ́ pa iṣẹ́ mi lára ni? Ẹni tó bá pè mí pé kí n wá bá òun ṣiṣẹ́ tó sì sanwó fún mi tí mi ò sì lọ lọ́jọ́ Sunday dípò bẹ́ẹ̀ tí mo lọ sílé ìjọsìn, tó o bá wá fi ọlọ́pàá gbé mi ó ṣe ohun tó burú, kódà ó jàre mi. Nígbà tí wọ́n wá béèrè lọ́wọ́ àgbà òṣèré yìí pé ìgbà wo ló ń sinmi tàbí jọ́sìn fún Ọlọ́run, Yemi Solade ní mo máa ń sinmi nígbà tó bá wù mí, ojoojúmọ́ sì ni mo máa ń jọ́sìn. Mo bá Ọlọ́run ní májẹ̀mú èmi kan òun kan. Ó mọ̀ pé àwọn èèyàn ń gbàdúrà fún mi o, bẹ́ẹ̀ làwọn kan ń ṣépè fún mi. Àwọn kan fẹ́ràn mi, àwọn kan sì kórìíra mi. Ṣùgbọ́n ta ni mí? Jésù olùgbàlà gan tó ṣe ohun gbogbo dáradára. Wọ́n kàn mọ́ àgbélébùú pẹ̀lú àwọn irinṣẹ́ tó fi ṣiṣẹ́ gbẹ́nàgbẹ́nà rẹ̀ ní ẹni ọdún 23. Àwa lè mí. Nígbà tó ń ṣe àlàyé lórí ìdí tó fi bu yẹ̀pẹ̀ ilé ìjọsìn sọ́wọ́ tó sì pinnu pé láyé òun ò ní lọ sílé ìjọsìn mọ́, àgbà òṣèré yìí ní ó lọ jọ́sìn pẹ̀lú ìyàwó mi ní ọdún 2013. Àlùfáà kan tí wọ́n gbé wá láti ìpínlẹ̀ mi wá s'Èkó láti Abẹ́òkúta tí mo ti wá. Àlùfáà tí wọ́n pè láti wá jẹun nítorí lẹ́yìn gbogbo ẹ̀ náà wọ́n máa fún un lówó ọ̀fẹ́ kọ́ ni gbogbo nǹkan tí wọ́n ń ṣe yìí. Nígbà tí àlùfáà yìí ń ṣe ìwàásù ó wá ń sọ pé òun sọ fún àwọn ọmọ òun tó jókòó tó ń wo eré àgbéléwò Nollywood pé wọ́n kàn fi ayé wọn ṣòfò ni pẹ̀lú bí wọ́n ṣe ń wo eré àgbéléwò náà. Ó ní wọ́n ṣe máa jókòó tí wọ́n máa wo àwọn tí wọ́n ti là tí wọ́n ti lu. Mo wá kọjú sí ìyàwó mi, mo ní Oyin, èyí ni ìgbà ìkẹyìn tí màá wá sí ilé ìjọsìn yìí. Ó tiẹ̀ wá mọ̀ pé ó máa jẹ́ ìgbà ìkẹyìn tí màá lọ sí ilé ìjọsìn kankan. Ẹ bá rí mi nínú ṣọ́ọ̀ṣì kankan bóyá lọ ya fíìmù àbí èèyàn kan ní ṣíṣe tó wá fi ìwé pè mí. Bó òṣèré yìí ní bó tilẹ̀ jẹ́ pé òun pinnu láti yàgò fún lílọ sí ilé ìjọsìn. Ó ní ìyàwó òun sì ń lọ fún ìgbà díẹ̀ kó tó di pé ó dáwọ́ dúró tí òun kò sì béèrè ìdí tí kò fi lọ mọ́ di bí òun ṣe ń sọ̀rọ̀ yìí. Ó ní òun fi àyè gba àwọn mọ̀lẹ́bí òun láti yan ohun tó bá dùn mọ́ wọn nínú. Ó tẹ̀síwájú pé tí ọmọ òun bá nífẹ̀ẹ́ sí ẹ̀sìn mùsùlùmí kò sí ohun tó burú níbẹ̀ níwọ̀n ìgbà tó bá ti múnú rẹ̀ dùn. Yemi Solade ní gbogbo ohun tí wọ́n máa ń sọ kiri pé tẹ̀yìn ò bá lọ sílé ìjọsìn mọ́ iye onítọ̀hún máa dorí kodò, pé eku ò ní ké bí eku bẹ́ẹ̀ ni ẹyẹ ò ní ké bí ẹyẹ fún onítọ̀hún mọ́. Ó ní tòun òun ò tí ì rí ohun tó jọ bẹ́ẹ̀. Dípò bẹ́ẹ̀ níṣe ni òun tún ní àlàáfíà sí i tí òun sì ń ṣe dáadáa nítorí pé nígbà tí òun lọ sílé ìjọsìn ojoojúmọ́ ayé ni wọ́n máa ń dà òun láàmú lóríṣiríṣi tí wọ́n sì máa fi òun sínú ìgbìmọ̀ kan tàbí òmíràn. Ó ní ìgbà wo gan lòun máa ráàyè ṣiṣẹ́. Ayé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni àgbà òṣèré ilẹ̀ wa ṣe ṣàlàyé ìdí tí kò fi lọ sílé ìjọsìn mọ́, tí àwọn onígbàgbọ́ sì bẹ̀rẹ̀ sí gba ọ̀rọ̀ náà bí ẹni gbàgbà ọtí. Bí àwọn kan ṣe ń bu ẹnu àtẹ́ lu ọ̀pọ̀ nǹkan tí àgbà òṣèré yìí sọ tí wọ́n ní ìsọkúsọ ló ń sọ, àwọn míì ń gbè lẹ́yìn rẹ̀ pé òdodo ọ̀rọ̀ lọ̀rọ̀ tó ń sọ àti pé ibi iṣẹ́ ni ṣọ́ọ̀ṣì jẹ́ fún àwọn àlùfáà tí kò sì bójúmu kí wọ́n máa sọ fún ẹnikẹ́ni pé kí wọ́n má lọ ṣiṣẹ́ ajé wọn lọ́jọ́ Sunday. Ó ga o, ohun tí Amuda Eko sọ nípa Kunle Afod yìí mà tún lágbára o. Èyí lohun tó sọ. Àfàìmọ̀ kó má jẹ́ pé ìfọ̀rọ̀wérọ̀ tí gbogbo ayé gba wèrè rẹ̀ kan báyìí ló máa padà dá wàhálà sílẹ̀ lágbo òṣèré ilẹ̀ wa. Nítorí níṣe ló dàbí ẹni pé gbogbo àwọn òṣèré ilẹ̀ wa ló ní ìkùnsínú kan tàbí òmíràn sí òṣèré ẹgbẹ́ wọn. Tó sì jẹ́ pé níṣe náà máa ń fọ̀rọ̀ sínú bí àgbà tẹ́lẹ̀. Wọ́n ní báyìí wọ́n ti wá ń
ń lo àwọn ìfọ̀rọ̀wérọ̀ tí wọ́n ṣe káàkiri gẹ́gẹ́ bí àǹfààní láti sọ tẹnu wọn. Ó sì túbọ̀ máa ń dá wàhálà sílẹ̀ lọ́pọ̀ ìgbà. Ohun tó tún burú nípa àwọn ìfọ̀rọ̀wérọ̀ yìí ni pé ọ̀pọ̀ nínú àwọn olóòtú tàbí olùgbàlejò ètò náà kì í ṣe akọ́ṣẹ́mọṣẹ́ akọ̀wé ìròyìn tàbí agbóhùnsáfẹ́fẹ́, tí ọ̀pọ̀ nínú wọn kò tiẹ̀ mọ irú ìbéèrè tí wọn yóò béèrè tàbí èyí tí kò yẹ kan súnmọ́ rárá. Bẹ́ẹ̀ làwọn míì joyè àríjẹ nídìí mọ̀dàrú, torí pé níṣe lọ̀pọ̀ máa ń mọ̀ọ́mọ̀ béèrè àwọn ọ̀rọ̀ tí wọ́n mọ̀ pé ó lè dá wàhálà sílẹ̀ kí àwọn èèyàn lè wo ètò wọn yìí dáadáa. Ọ̀sẹ̀ tó kọjá yìí la sì wà lórí gbogbo rògbòdìyàn tó ṣẹlẹ̀ láàrin òṣèré ilẹ̀ wa Wùmí Toríọlá àti àgbà òṣèré ilẹ̀ wa Afeez Abíọ́dún Ọwọ́, láàrin ohun tí àgbà òṣèré tó jẹ́ ọkọ òṣèrébìnrin ilẹ̀ wa ní Mide Martins Abíọ́dún sọ níbi ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe, àti bí olóòtú àti olùgbàlejò ètò náà ṣe àfiwé Wùmí àti Mide ní ọ̀nà tí àwọn kan ló fẹ́ jọ pé à ń fẹnu tẹ́ńbẹ́lú ẹni, àti àwọn wàhálà míì tí ìfọ̀rọ̀wérọ̀ ti dá sílẹ̀ ṣáájú. Ìbáyìí òṣèré ilẹ̀ wa tó sábà máa ń kópa ọmọ ìta nínú eré ni Akíntúndé Yusuf Ọlátúnjí, tí àwọn èèyàn mọ̀ sí Amuda Eko, ti tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣàpèjúwe gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ mánigbàgbé tó ṣẹlẹ̀ láàrin òun àti Kunle Afod nígbà tó sì ń gòkè àgbà lẹ́nu iṣẹ́ tíátà, tó sì ní tó bá jẹ́ ìsìn ni Kunle Afod ṣe ohun tó ṣe fún òun nígbà yẹn, níṣe lòun máa la nǹkan mọ́ ọ lórí. Ó ní nǹkan tí Kunle Afod ṣe fún òun nígbà tí òun kọ́ṣẹ́ tíátà lọ́wọ́ yìí dùn òun gidigidi, kódà òun ò lè gbàgbé láéláé. Amuda Eko ṣe àlàyé yìí níbi ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe pẹ̀lú òṣèré ẹgbẹ́ rẹ̀ Jeff Ọmọlẹ́wà. Níbi ìfọ̀rọ̀wérọ̀ yìí ló ti sọ̀rọ̀ lórí ìrìn àjò rẹ̀ gẹ́gẹ́ bí òṣèré tíátà, ó ṣe di òṣèré tíátà àti gbogbo ìdojúkọ tó ní lẹ́nu iṣẹ́ tíátà. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ mánigbàgbé tó ṣẹlẹ̀ sí nígbà tó sì ń gòkè, Amuda ní ẹnìkan tó ṣe nǹkan tó dùn mí jù nígbà tá à ń kọ́ṣẹ́ yẹn, tó dùn mí jù láyé, tí mo bá rí nísìnyí mo máa ń sọ fún un pé bọ̀dá, nǹkan tẹ́ ẹ ṣe nígbà yẹn, tó bá jẹ́ ìsìn ni mo máa la nǹkan mọ́ yín lórí ni. Tí Jeff Ọmọlẹ́wà tó jẹ́ olóòtú ètò náà sì béèrè lọ́wọ́ rẹ̀ pé a ní onítọ̀hún, Amuda Eko ní Kunle Afod ni. Títẹ̀síwájú pé nígbà yẹn tá à ń kọ́ eré, wọ́n máa ń wá gẹ́gẹ́ bí ọ̀gá, tí wọ́n bá ti wá bẹ́yẹn wọ́n máa wá kọ́ wa léré, wọ́n á kọ́ gbogbo wa léré. Ibrahim Chatta ti wá bẹ́ẹ̀, ọjọ́ tó wá ó bá wa sọ̀rọ̀, àwọn tó yẹ kó ṣàtúnṣe ó sọ fún wọn, òun lọ ní tiẹ̀, ibi tí oníkálukú kù sí ó sọ fún wọn, kò ná ẹnì kankan ó lọ. Àwọn tọ́wọ́ wọn máa ń yá yẹn ní bọ̀bọ̀ Kúnlé yẹn, ó dẹ̀ wá ó kọ́ gbogbo wa léré, ó dẹ̀ wo irú àwa tá a ti dàgbàlagbà tó jẹ́ pé àwọn tí wọ́n wà níbẹ̀ àwa ni wọ́n ń wò, ó dẹ̀ ní kí gbogbo wa kúnlẹ̀. Mi dẹ̀kẹ̀rẹ́ ìgbà tí mo wá kọ́ṣẹ́ tíátà, ọ̀gá iléeṣẹ́ ni mi, tí mo ní ṣọ́ọ̀bù télọ̀, tí mo kọ́ ọmọ sẹ́jọ síbẹ̀ rẹpẹtẹ, ó dẹ̀ ń dá mi kúnlẹ̀ lójú àwọn èrò àwọn ọmọ tó jẹ́ pé kò sọ́gà nínú wọn. Ọ̀gá lèmi náà kí n tó wá bẹ̀, ibi tèmi ti ń wú pé wọ́n ṣe máa ní kí àgbàlagbà máa kúnlẹ̀, wọ́n dẹ̀kẹ̀rẹ́ òòga yàn kúkúrú ni mi ò rí gẹ́gẹ́ bí àgbàlagbà. Wọ́n wò pé ṣé bọ̀dá ilé jù mí lọ ni tó fi ní kí n máa kúnlẹ̀. Ó ṣe wá rí pé mò ń wú yẹn, ó kàn nọgi ni. Nǹkan tí mò ń sọ yìí kò máa ń ṣeré, ṣùgbọ́n a kàn ti jọ wà nísìnyí ni. Ó kàn yọgi ni pé mò ń bá yín wí òun ṣe kinníkan àfi gbàgbàgbà. Kàn jẹ́ sára ni pé ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ìgbà tí mo délé mo sọ fún àwọn ọmọ iṣẹ́ mi pé nǹkan kan ṣẹlẹ̀ sí mi lénìí ṣùgbọ́n kò sọ̀rọ̀. Ṣùgbọ́n èmi àti Kunle Afod yẹn nísìnyí ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wá. Ṣùgbọ́n tá a bá ń ṣeré ipá mo máa ń sọ fún un pé wọ́n nìkan ló lù mí nínú gbogbo ìrìn àjò mi lágbo òṣèré yìí. Báyìí ni òṣèré ilẹ̀ wa yìí ṣe ṣàlàyé, táwọn èèyàn sì ń bá a dúpẹ́ pé gbogbo rẹ̀ náà kò já sásán, àti pé ojú ẹni máa là máa rí tó. Bẹ́ẹ̀ làwọn míì ní ẹ̀kọ́ ńlá ló yẹ kí eléyìí jẹ́ fún àwọn tó bá wà ní ibi gíga tàbí ipò àgbà. Pé ibi tí àgbà bá wà lọ́mọdé ń bọ̀ wá bá a. Ká máa ṣe jẹ́jẹ́ nítorí kò sí ẹni tó mọ irú ilẹ̀ tó máa mọ́ lọ́la. Mo wà láyé o, bẹ́ẹ̀ ni mo wà lálàáfíà. Ẹ yé pariwo ikú mi kiri. Ebenezer Obey kígbe síta lẹ́yìn tí ariwo ikú rẹ̀ gba orí ayélujára kan. Tàdédé ni ariwo sọ lórí ayélujára nígbà tí ìròyìn kan jáde pé gbajúgbajà olórin jùjú ilẹ̀ wa ni Ebenezer Obey ti jáde láyé. Bákan náà ni ìròyìn ọ̀hún fi kún pé àgbà ọkọrin náà ti rọ lápárọ̀ lẹ́sẹ̀ kó tó di pé ó jáde láyé. Bó tilẹ̀ jẹ́ pé ìròyìn náà bá àwọn èèyàn lójijì tó sì bà àwọn olólùfẹ́ rẹ̀ nínú jẹ́ gidigidi, tí ọ̀pọ̀ èèyàn sì ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìdárò akọni olórin náà tó lọ. Ṣùgbọ́n ẹni tí ọ̀rọ̀ náà kàn, bàbá Ebenezer Obey tún ti jáde síta o láti kéde pé òun kò kú o, bẹ́ẹ̀ ni òun kò rọ lápá tàbí rọ lẹ́sẹ̀, gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ nínú ìròyìn òfegè tó ń káàkiri. Nínú fọ́nrán kan tó gbé jáde sórí ayélujára ni ajínrere Ebenezer Obey pẹ̀lú àwọn ọmọkùnrin rẹ̀ méjì, ìyẹn LỌRI Obey àti Bíṣọ̀bù Fọlárin Obey, ti ṣàpèjúwe ìròyìn náà gẹ́gẹ́ bí ìròyìn ẹlẹ́jẹ̀ tí kò sì fẹsẹ̀ múlẹ̀ rárá. Ebenezer Obey ní àlàáfíà ni òun wà o, tó sì rọ àwọn onísọkúsọ àti àwọn aláìsọ ẹ̀dá láti dẹ́kun pínpín ìròyìn ẹlẹ́jẹ̀ pé òun ti kú káàkiri ìlú, tó sì ṣàlàyé pé òun ṣẹ̀ṣẹ̀ lọ sí ìlú London fún ìtọ́jú ara òun ni. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní mo gbéra kúrò ní Èkó wá sí ìlú London lónìí. A rí fídíò kan tó kéde ikú mi lẹ́ẹ̀kan sí i. Ó tún ní ọ̀tá mi ti rọ lápá rọ lẹ́sẹ̀. Kódà wọ́n tún gbé pósí pẹ̀lú ọ̀pọ̀ àwòrán síbẹ̀. Gbogbo nǹkan tí wọ́n sọ pátápátá ló jẹ́ irọ́ tó sì jìnnà sí òtítọ́. Èrò àwọn ọ̀tá mi ni tí mo sì mọ̀ pé gbogbo èrò wọn kò ní wá sí ìmúṣẹ. Ọlọ́run mi wà ní ipò agbára
agbára. Ó tún tún sọ Ọlọ́run mi wà ní ipò agbára. Mo mọ̀ pé gbogbo ìpinnu ọ̀tá lórí ayé mi kò ní wá sí ìmúṣẹ. Lẹ́yìn ni Ebenezer Obey ṣe ṣàlàyé tó sì tẹnumọ́ pé òun wà láàyè tí kò sì sí nǹkan kan tó mú òun. Bí ẹ ò bá gbàgbé, èyí kì í ṣe ìgbà àkọ́kọ́ tí ìròyìn nípa ikú Ebenezer Obey yóò gba orí ayélujára kan. Nínú oṣù kẹrin ọdún 2025 tá a wà yìí ni àgbà ọ̀jẹ̀ olórin jùjú yìí ṣàlàyé pé ó ti lé ní ìgbà 12 tí wọ́n ti kéde ikú òun. Nígbà tó ń sọ̀rọ̀, Ebenezer Obey ní, mi ò lè gbàgbé ọlọ́kan òjọ̀kan àìlera tí mo ti kojú láyé mi, èyí tó mú mi ṣe ọ̀pọ̀ iṣẹ́ abẹ. Ó dúpẹ́ fún Ọlọ́run tó mú mi borí àwọn àkókò ìṣòro náà. Bí tí wọ́n ti kéde ikú mi ju ìgbà 12 lọ, síbẹ̀ Ọlọ́run sì dá mi sí. Kí nìyí tí mo sì fi ń lo ayé mi lọ pẹ̀lú ọkàn ọpẹ́ sí Ọlọ́run pé pẹ̀lú gbogbo ìdojúkọ àìlera tí mo ní, ó sì láǹfààní láti lọ sí ọ̀nà jíjìn àti ìtòsí láti kọrin ní ẹni ọdún 83, ìyẹn 84 years. Olúwa nìkan ló lè ṣèyí, mo sì fi gbogbo ògo fún un. Báyìí ni àgbà olórin jùjú yìí ṣe ṣàlàyé tí àwọn èèyàn sì ń sọ fún un pé Ọlọ́run tó ti ń bá bọ̀ láti ọjọ́ pípẹ́ wá kò ní padà lẹ́yìn rẹ̀. Ẹnìkan tó sọ̀rọ̀ ní abala àríwísí fídíò tí bàbá Ebenezer Obey gbé jáde yìí ní, òfurufú kan lájọ wọ̀ lọ sí orílẹ̀-èdè United Kingdom lónìí. Orí wọn mo ti béèrè lọ́wọ́ ọmọ wọn pé ṣé àlàáfíà ni bàbá wà, tó sì ní àlàáfíà ni. Orí bàbá lónìí ò kọ́lọ́hún bá wa lọ́ra ẹ̀mí yín. Lọ́pọ̀ àwọn èèyàn àti olólùfẹ́ bàbá yìí rọ̀jò àdúrà fún ní abala àríwísí. Wọ́n ní Ọlọ́run máa lọ́ra ẹ̀mí rẹ̀ tí yóò sì fún un ní okun àti agbára láti jèrè gbogbo iṣẹ́ takuntakun tó ti ṣe sẹ́yìn.